ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها والله أعطى للنبي محمد. ẹ jọ̀ọ́ á nídìí kéèyàn dí o wọlé díẹ̀ sí ẹ̀yìn wọn my lord níbí. فضلا به ajíròbàdà قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما هجرت الخلق طرا في هواك وأيتمت العيال لكي أراك ولو قطعتني في الحب رباط لما سكن الفؤاد إلى سواك تجاوز عن ضعيف قد أتاك وجاء إليك مرتجيا رضاك وإن يك يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك. ẹ jọ̀ọ́ nítorí ti ànábì Muhammad ẹni bá yóò ń gbà ànábì ọmọ ga sí ni. تجاوز عن ضعيف قد أتاك وجاء إليك مرتجيا رضاك وإن يك يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك أيا من يأتى ذنبا وقارف ذلة ويا من يرتجي الحسنى من الله والقربات تعاهدي صلاة الله في كل ساعة. bó ti ní kí ẹ jọ̀ọ́ ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ń wọlé yìí tẹ́ ẹ bá ti wọlé ẹ máa lọ lẹ́ẹ̀kan náà ẹ máa lọ lẹ́ẹ̀kan náà ẹ ti ń tẹ ọlá lójúmọ́lẹ̀ ẹ ń fi bàtà gún ọlọ́fà mọ́lẹ̀ lẹ̀ àwọn òsì nígbà yín fún ẹ kú wájú wa. ويا من يرتجي ẹni tí ò bá lọ kó máa lọ ẹni tí ò bá dúró kó dúró. من الله والقربات. ọmọ mọ̀mọ́ nìyẹn ẹ̀yin ayọ̀ǹda kẹjọkọ ọmọ ìyá tí ń sílẹ̀. تعاهدي صلاة الله. ìwọ tó bá ṣe pé slow motion nìrìn rẹ mọ́gbà ojú wa kọjá ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. في كل ساعة على خير. abuta òní ò gbà bá yẹn ẹ lọ jòkó ẹ lọ jòkó ẹ lọ jòkó. في أكرم من نبات. gbogbo ròyìn ẹni tá a bá kó ìgbọràn gba bí ìkọjá àwọn àlejò ń bẹ láàrin wa àwa yìí sí ọba tí a jákujàku. naam. على خير مبعوث. ìyá dáadáa chief ìyá àdínní of Overland. وأكرم من نبات. àti gbogbo agbègbè gbogbo òbọ̀lọ́ kingdom
على خير مبعوث وأكرم من نبات. dẹ́ni ẹlọ́mọ lónìí àwọn tá a kó sẹ́nu ọ̀nà yìí àwọn alábẹ̀ wọ́n ń sẹ́. májẹ̀mú ìjókòó ayọ̀ kí mo rí yín. ẹ̀tọ́ àgbẹ̀ síìtì ńlá tọ́ sí ìhùn ó yẹ kó tètè máa dóde ni. tá a bá dé òde kùyàn tí a bá ti géètì mọ́ kò sáròyé. yàtọ̀ sá ti ń bọ̀ láti dálẹ̀. náà. أيا من أتى ذنبا وقار فذلتان. ọ̀kín sẹ́wà bí dúró sí. ويا من يرتجي الحسنى من الله والقربى. mo kí kábíyèsí. تهدي صلاة الله في كل ساعة. ẹ̀wí kẹta kó kilẹ̀. على خير مبعوث وأكرم من نبات. ẹ tẹ̀lé ẹjọ́ wọlé. ẹ wá ṣàlàfà. ويكفيك ọmọ lọ́fà. هم أيام تخافه ويكفيك ذنبا جئت أعظم به ذنبا. ó ti fún wọn ní páàsì tí ẹ kílọ̀ tún wò lẹ́yìn mọ́. ومن لم يكن يفعل فإن دعاءه tí mo fi jẹ́ wọlé classmate mi ni. يجري قبل أن òjì bá ń lọ. يرقى إلى ربي حجبا. صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. bàbá wa ọlọ́fà gbàtẹ́ kábíyèsí kò sọ̀rọ̀ mọ́nà. ìyá wa àgbà yàwó Rafa Chief Rafat ìyá alálùbáríkà ìyá àdínì of Ìbọ̀lọ́ Kingdom sì kọ́ lọ́n tóbi ọjọ́ náà kò ní báyìí ní sàárè. alhamdulillahi alladhi a'tani pẹ̀lú ògùn ọlọ́run. hadha al-gulama tayyibal ardani. bàbá mi ọlọ́fà ẹ ní àsámẹ́ǹtì tó ga lónìí ṣùgbọ́n rárá sẹ́ gbogbo ọ̀rọ̀ ṣèdùnnú fún ìlú mi fáwọn ọmọ mi tí wọ́n kẹ́yà wọn tí wọ́n yé sọmọ olórí ibú tí wọ́n yá kàtá gbogbo ọ̀rọ̀ dúró tì wọ́n. Ya Rabbi bi Mustafa al-Adinani faghfir dhunubi Imam Masjid Nur aslih sha'ani. ìmáàmù tó ń host gbogbo wa ni. Allahu akbar. ẹ sì pọ́ lọ́n tóbi. Allahu akbar. àwa yìí sàbárẹ́ lẹ́yìn ẹlẹ́yin tí ìbá ṣe nǹkan ìyá ni ìbá ní ẹ lọ ṣe ni torí tí mo fi ń joyè fún náà ní kẹ́lẹ́ máa gbádùn ayé yín. Aminun muntaqa ma fi shakun. ṣùgbọ́n lónìí tẹ́ bá ń gbọ́ ọ ládàpọ̀ òní ní jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ ọ̀rọ̀ sì lè yàn sọ ọjọ́ ọ̀rọ̀ pé lónìí mo fẹ́ gbin bó o lọ wí. Aminu muntaqa ma fi shakun. mo wá kí bàbá mi kábíyèsí ọlọ́fà Kábíyèsí. ẹ sọ bẹ́ẹ̀ kó dùn mọ́ mi jèrè. owó ti dé ọlá ti dé ọba Mufutawu olóye dé bó lọ wí. Bihi tahdi al-anamu bi kulli ayni salla. mo kí bàbá wa fàájì. Allahu ya Adinani. bàbá wa fàájì. Ya Mustafa. bàbá wa fàájì. Afwata Rahmani. mo kí bàbá ṣèlú
ìyá ọba ṣèlú of Aland aládùúgbò sádùúgbò àwọn tí ẹ̀gbọ́n kọ̀dá ni wọ́n kàn rìn wá ní tiẹ̀. Aya wabuya lifala wakahila aini. A fẹ́ dúpẹ́ kábíyèsí. Waya badira doja wadiya aini. Mo kàn máa yan ẹ̀yin olóríire tẹ́ discourage ọ̀rọ̀ yín pé kí ni ìyá yóò fi lé ńlá ṣe mọ́ ọ̀la pẹ́yìn náà sọ ọmọ òfófó àti òbí yín. Allah. Aya wabuya lifala wakahila aini. Ọ̀rọ̀ méjì ní sọ kábíyèsí. Ìwọ̀ wo ni a gbọ́dọ̀ fóbi wa gbèsè wo la jẹ wọ́n? 1. Ẹ̀ẹ̀kejì ẹ̀san bẹ àbẹ̀sàn ò sí. Allah. Bá sọ méjèèjì kásàdúrà ká máa lọlé. Oya badira duja wadiya aini salla. Alájà wa Alayka Mu'ina Fúnkẹ́. Adinani ya Mustafa. Alhaji Abdulmajid. Ya Safwata Rahman. Alájà Muyibat Àjọkẹ́. Alhaji Hakim Oyeniyi. Wayahdi. Alhaji Abdulrazak Chief Masjidun Nur. Man yasha'u ila yamini. Mo fi kí màmá, ń bọ̀ akín màmá. Yahdi man yasha'u ila shimali. Ọlọ́run wo la dúpẹ́ fún? Allah. Ẹ̀sìn bí Allah. Wajuli. Mo káwọn àwọn alásàlátù wa Masjidun Nur mo kí wá. Hadahu ila yamini. Gbogbo àwọn ọ̀rẹ́ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá mi ó kọmíṣàn lé nìyẹn, kò sí wàhálà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ̀yin ọmọ tẹ́ ẹ ṣe yìí fún màmá yín. Wa wassayna al-insana biwalidayhi. Ààrẹ bọ́ba ṣèlú. Hamalati ummuhu wahanan ala wahan. Very handsome. Wa fisaluhu fi amaini. Ààrẹ bọ́ba ṣèlú. Anishkuri li wa liwalidayka ilayyal masir. Nínú àbò tọ́lọ̀ fún kábíyèsí ọlọ́fà, Ọlọ́run yìí jẹ́ kí wọ́n sì nǹkan sí. Ẹ sì pọ́ Ọlọ́run tóbi. Wa wassayna al-insana Ẹ wò yá àdínì. biwalidayhi. Ẹ wò yá tó ní adúrú jọ yìí tí ò gbé àdínì lọ. Allahu akbar. Ẹ sì pọ́ Ọlọ́run tóbi. Hamalati ummuhu Ẹ wo iye tó wà ń tà abẹ́ ìyá yìí ni ẹ wà. wahanan ala wahan. Ẹ wá wo iye àwọn olóyè kábíyèsí. Ẹ má dúró nú òrùn kí ló dé ààrẹ bọ́ba ṣèlú. Ẹ fẹ́ wojú mi ni. Hamalati ummuhu wahanan ala wahani. Ẹ dákun ẹ sòde tí màmá ó lọ tí wọn ò ní pọ́ lórí rédé. Ẹlòmíì ó jẹ́ yàrá àdéhùn yóò máa wò bí àjẹ́ ni. Ẹ wà mí ṣoṣo ìyẹn tán lu wọn ni. Wa fisaluhu fi amaini. Anishkuri li wa liwalidayka ilayyal masir. Mo ti bẹ̀rẹ̀ sẹ́ nìyẹn. Wa wassayna al-insana biwalidayhi. Ẹ̀yin ọmọ tẹ́ àjòkó rẹpẹtẹ tẹ́ ẹ wà níbí lónìí eléyìí o ìpèníjà ni o fọmọ tó dáa fún tí ò dùn òbí rẹ nínú. Allahu akbar. Ìyá rẹ dàgbà ọ̀rá sọ sí lọ́rùn wọ́n fi ń sì mú sí ìyá tálíkà ó ń gba lúrú ó ń gba àwọn atagún káàkiri àdúgbò ọ̀nù wọn ó lọ tún ọ bí ayé rẹ ò bá mu. Allah. Wa wassayna al-insana biwalidayhi. Nígbà mo ti bẹ̀rẹ̀ wá sí wọn díyàn tó máa wọlé kù
حملته أمه وهنا على وهن. ẹ̀yin ọmọ màmá ń tẹ́ ẹ ṣe bó ṣe tóbi tó yìí dàmíró. وفصاله في عامين أن اشكر لي ولوالديك kábíyèsí. إلي المصير. bó ṣe tóbi tó táyé nága wò yìí kò tó dọ́tẹ́ jílẹ̀ lóru tí ń pé ọmọ yẹn mọ̀ sunkún mọ́ ẹ̀ sì bọ́ lọ́n tóbi kò tó kó mi ọ látẹ̀yìn lè ṣe fún ìyá rẹ̀ kò tó ẹ̀sìn tó fi ṣe kó mi àràtọ̀ lè wọ́n ó dá kò tó ẹ̀sìn jọ́tọ̀ yàgbẹ́ sílẹ̀ àti òró mi fọ́ tí wọ́n ń rẹ́gbẹ́ mọ́ra báyìí. torígbà tí wọ́n ń bí àwa kábíyèsí kò tí ì sí pampasì kò sí ìgbẹ́ ara sọ direct ni ó máa lọ nílẹ̀ yóò tún kú bẹ́ẹ̀. ووصينا الإنسان بوالديه. dọ́kì wọn tó wà ń bì sọ ìyàgbẹ́ sí ìyá rẹ̀ láàrin ni. èmi ni kú rí ìgbà tí wọ́n ń bí àwa ayé ò tí ì da tó báyìí kò sí pampasì kò sí ń pa. kódà ọba tún lówó ló fi jàǹpínì àti bí ọ̀rá kan wọn ká ọmọ nídìí àtàkísà aṣọ àlòkù wọn fi wé àǹkárá wọn fi wé alábẹ́ gbogbo ìsípè wa mú yẹn ní gbogbo abẹ́ ẹ̀tàn báyìí ìyá ó tún máa fòríra láwa tá a dà wọ́n láàmú ká tó dé èèyàn. حملته أمه وهنا kábíyèsí. على وهن. àwọn ọmọ ìgbà náà a mú ọyàn débi àgbákò tí gbogbo orí ọmú òpó tí wọn bá ti fi nǹkan tó korò ra ọmú àìfọmú lẹ̀. irú fọ́ọ̀mù tí ìyàwó já ń lò ní ìsìn tẹ̀ ní gbọ́dúnú rẹ̀ kí wọ́n bí àwa sí. èyí ńkọ́. وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. ọlọ́run wá pa àṣẹ kan ọlọ́run ò lórogún ṣùgbọ́n fi kinní kan tẹ̀lé rẹ̀. olúwa ọmọ tá a fẹ́ ṣòfò dúpẹ́ fún èmi ọlọ́run. أن اشكر لي. ẹ sì dúpẹ́ fún ọlọ́run. الحمد لله. ولوالديك. kò wá sẹ́ni tó kàn mọ́ lẹ́yìn èmi ọlọ́run ìyá àti bàbá rẹ̀ lọ tún dúpẹ́ fún. الله. àrò pẹ́lẹ́ الله أكبر. màmá bàbá lè gbé ọ sínú ká tún ọ bí bọ́ọ̀ ti bí a jẹ́ àdárà tó ọmọ rẹ̀ rìn fún ọ ló bì. أن اشكر لي ولوالديك إلي المصير. ọlọ́run mẹ́ta ẹ má bá rẹ́rìn. نعم. tẹ́ bá ti bá rẹ́rìn ẹ jọ wọ náà ni. ẹni tí ẹ fọ ọlọ́ọ̀bẹ fá tínú rẹ̀ ò bá rọ̀ ẹ má bá rẹ́rìn yóò ṣòfò. ẹni tí ẹ bá fi òbí rẹ̀ bẹ̀ wo ti màmá rẹ̀ ó ní nọ́ bá rẹ̀ nǹkan ò fẹ́ gbọ́ ẹ má bá rẹ́rìn o wọ́n ló ti ṣubú. الله. أن اشكر لي ẹ béèrè kẹta. ولوالديك. ẹni tí wọ́n fi àfa rẹ̀ bẹ̀ tó wá lè rẹ́spẹ́tì àfa rẹ̀ ọ̀ ní fi kéwù jẹ mọ́ láyé. الله. أن اشكر لي. sẹ́ẹ̀rí kí n tó bẹ̀rẹ̀ wá síbẹ̀ ṣe pọ̀ tó yìí ẹ lọ kí màmá yín ní gbangba ta gbogbo yín ẹ̀yin. ولوالديك lórí ìkúnlẹ̀. إلي المصير. فحب ثلاث واجب بحقيقة. ẹ sẹlẹbírẹ́tì màmá yín nìyẹn. إذا شئت أن ترجو لنيل مكارم. kábíyèsí náà lálùbáríkà ẹ sórí rẹ̀. ويجب حب الوالدين وعالم وسلطان بلد لا تكن كالبهائم. ǹdẹ́ nísìnyí. وسلطان بلد لا تكن كالبهائم.
ẹ̀yin aráàlú èbó ẹ fagbádá yín wálẹ̀ kò mọ yín lákẹ́ máa wá gbádá. fàwọ́lẹ̀ aráàlú èbó fagbádá rẹ wálẹ̀. wájibun bí hakikatin. kábíyèsí aráàlú èbó òṣòro dámọ̀ agbádá wa ń filẹ̀ yẹn. ìlà ṣíta. ẹ bá ń bá fọwọ́ àjẹ dẹ́kun. tàríjú lìnà ìlì makarimi. aráàlú èbó. fàyàjìbù pòlíwà lìdẹ́yìn ni wàlímì. kábíyèsí. wàsólẹ́tọ́ ní balídẹ́yìn. kí n tó jókòó. naam. ẹ̀yin àfa dọkumẹ́ntìrì àbí wọ́n ti ń bá sọ àbí kí wọ́n dọkumẹ́ntì ẹ̀ torí síkọ̀ ni mi síkọ̀ ọ̀fọ́rìtì ẹni tí ò ní sọ ní tànàbí ò sọ. wàsólẹ́tọ́ ní balídẹ́yìn. ǹjẹ́ kànábì jókòó. sallallahu alayhi wa sallam. yòǹbó rẹ ni yòǹbó ẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. ànábì ni rọ́gìmọ̀ àǹfò. ẹ bá yòǹbó ẹ o. sallallahu alayhi wa ó sallam. tún rọ́gìmọ̀ àǹfò. rọ́gìmọ̀ àǹfò rọ́jùlìn. ànábì lọ́ọ́ máa lè ní kò ní dáa fún un lẹ́ẹ̀mẹ́ta. ó ní yóò fi mú bólẹ̀ yóò parí kan. àwọn sábẹ́ wa ń sá lọ. ọ yìí ṣépè ànábì abiyamọ yìí ṣépè ó ní mo sẹ́yìn. ó ní yóò ṣòfò yóò ṣẹ̀sín. ànábì kí ló dé ó ní ọkùnrin kan ó mọ ìyẹ̀yẹ orí rẹ̀ mọ̀ burú. wọ́n lọ́kùnrin wo rajulin adraka abawayhi aw kilayhima. Allahu akbar. ọ̀rọ̀ ànábì mo fẹ́ sọ. sallallahu alayhi wa sallam. ajínlẹ̀ bá sẹ́yìn gbọ́ abẹ́ ń gbọ́n kàmí. ó ní ẹni tó bá òbí rẹ̀ méjèèjì ó bá kan nínú òbí rẹ̀ méjèèjì àbóbọ̀n méjèèjì láyé mínà kíbà àwọn adàgbà sí lọ́wọ́ sẹ́wọ̀n pé òbí káì ó wá bá àwọn adàgbà sí lọ́wọ́ wọn ò kú ní kékeré wọ́n di jọ̀kújọ̀kú sí lọ́wọ́ bíi tìyá dáadáa ẹ̀ sẹ́wọ̀n pé bí ìbá ṣe pé ọwọ́ ọmọ ti kún ẹgbẹ́ wọn ò lè bóde mọ́ tó bá sì bóde yóò máa tọ̀ látọ̀rìn ni. yajibu hubbul walidayni wa alimin. indal kibar òbí rẹ̀ wá dàgbà sí lọ́wọ́ wọ́n lọ́mú yadkhulu lil janna. Allahu akbar. kò wá ara àlìjẹ́nà lára méjèèjì àbí kan náà wọn anábì lọ́ọ́ máa lè ní kò ní kú dáadáa. ẹ sì yóò bá ànábì àlìjẹ́nà lẹ́ra yìí o. fayajibu hubbul walidayni wa alimin. ẹnìkan ní ìyàwó yìí lòde kò ra sọ fún un tó bá kú ẹ sábà nǹkan lé rẹ ó wọ kó wọ mọ ara tiẹ̀ èwo ni òde wo lẹ ń lọ ọmọ òfò ni ọ kò dáa kéèyàn kú kan gbá yàrá rẹ kan mọ rí nǹkan tí màmí bá ní mo ní di 20,000 àwọn àmọ́ kó sábẹ́ bẹ́ẹ̀dì nígbà náà wọ́n ní jọ́ tí bá kú tẹ́ ẹ wọ́ mi dálẹ̀ bá nǹkan lábẹ́ bẹ́ẹ̀dì ni ìyẹn ṣe kú tí wọ́n yẹ bówó lé rẹ tọmọ rẹ sì jẹ́ gbajúmọ̀ olórí ibú lọ́mọ òun. fayajibu hubbul walidayni wa alimin. máa bùn bí ò bá náà sá máa bọ̀. wasulitani balidin. ìyá lọ́jọ́ ìwúlẹ̀. la takun kalbaimi. wasulitani balidin. la takun kalbaimi. kábíyèsí káráyè ké tá a fẹ́ ké ká máa lọ ọ̀rọ̀ mẹ́rin mo fẹ́ sọ nípa birrul walidayn. Na'am. alájí ti fi rẹ̀. li ummika haqq. wọ́n láìkì tọ́pìkì láyé imam birrul walidayn. li ummika haqq. Kábíyèsí. law alimta kathiran. tá a bá ti kábíyèsí èmi ó jókòó. nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá anna jahimata ọkùnrin kan ní ń jẹ́ bẹ́ẹ̀ ló bá bá ná Muhammad sallallahu alayhi wa àti ló sallam. bá ń gbọ̀n kàn mí my lord ló bá bá ànábì mú rojú ogun lógun tó lé ànábì gan ló fẹ́ lídìí ogun ṣítù ó ní ànábì mo fẹ́ lọ ọkùnrin ní àtẹ́yẹ̀tù rọ̀ṣùlà sallallahu alayhi wa àwọn sallam. àtẹ́yẹ̀tù nàbíyà
sallallahu alayhi wa sallam. ó ní mo wá bá ní Muhammad fakultu mo wá ní tituka astashiruka shawra. Allahu akbar. mo wá bá wa Ànábì mo fẹ́ ṣe mọ̀ràn ogun tó ń lọ yìí mo fẹ́ bọ́ ọ lọ. Ànábì lóògùn ó ní mo ti rárá da bí 100 mo ti rẹ sí bí 150. Ànábì ní sọ níyà ó ní mo níyà ó ní padà lẹ́yìn mi lọ máa tọ́jú ìyá rẹ̀ lọ fi jagun. Owó bí ogun ṣe lágbára Ànábì ní mọ́tẹ̀lé mi. Lọ dúró ti ìyá rẹ̀ lọ dùn nú ládàtọ̀ ọgbà ojú tàn tó lójú ogun lọ. لأمك حق لو علمت كثيرا. N tẹ́ ń ṣe láàárọ̀ yìí ojú kẹ́ lọ Mẹ́kà nígbà 1000 lọ. Allahu akbar. Mo sọ fún eléyìí mo sọ ìmáàmù Ọ̀fà ló sọ. Tóbi lè mú Ànábì sọ fún mi kékeré má tẹ̀lé mi lójú ogun má jagun pa lọ rí dùn báyẹn mú tó gbá mú nǹkan mọ́ gbá. لأمك حق لو علمت lọ dúró ti ìyá rẹ كثيرا. lọ dúró ti ìyá rẹ lọ dúró ti ìyá rẹ. Bẹ́lẹ̀ bá mi ọ̀kú ò ní family house mọ́ni màmí ń bẹ nulẹ̀ bí o bá tí ì kú ò láyé o tí ì parí assignment mi níbi ń gbé yàrá kan pálọ̀ kan dòní. لأمك حق Àbí pẹ̀lú àṣẹ Ọlọ́run àti ìrànlọ́wọ́ àgbàlagbà asásìkò nǹkan tó wò. لو علمت كثيرا. Ẹ wá ṣe yìí kò tó dọ́tẹ̀ ẹ̀dí ó sùn lóru tẹ̀ ń ta nípa nípò. فكم ليلة باتت بثقلك تشتكي. Ṣé ẹ fọkọ̀ tuntun tí? كم ليلة. Níjọ́ tá a bá wú òye báyìí ọkọ̀ tó fẹ́ ga tó lè ẹ gbọ́dọ̀ fi tì ẹni torí kí ni ẹ mọ oṣù tẹ́ fi gun níkùn tí ó sọ yín kalẹ̀. كم ليلة باتت. ẹgùn kùn ẹgùn ẹ̀yìn ẹgùn fẹ̀sí láyà. بثقلك تشتكي. níyà dáadáa yìí ẹ̀sán ní kápẹ́ ní ẹgbẹ̀pẹ̀ lẹ́nu bàbá yín ni pàtẹ́yìn ò sí. ìyá rẹ̀ dá kò dá o mọ owó bá ti rí bó o ṣe rí bí ìyá rẹ̀ ṣe rí nù. gbogbo ọmọ tí bá ń rí ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ tó sì dáa fún ọmọ àlè ni kápẹ́ ní ìyá rẹ̀ ṣe bàbá rẹ̀ ni kò ní dáa fún ọ ni gbàtó ti dáa fún ọ mójúkùn bí ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ kápẹ́ ló gbèpè ní ọ̀lẹ́ sórí rẹ́ǹtì ẹ̀ ni. فكم ليلة باتت. nínú tíra tí mo ké tó yé mi tí ìyá bá gba ìpè kò sọ́mọ rẹ̀ tí ó yàn. بثقلك. ká tó dá ìyá yín lẹ́bi kó ṣẹ̀ ẹ bèrè tí bàbá yín ṣe òkú ìyá yín tó yọ ọmọ lọ́wọ́. àlébù obìnrin máa hàn ní ọkùnrin míì mùsíbà ọkùnrin ni àgbákò ni olófo ni. fidelis kọ́ ó yá yá ẹjẹ́ hàn àlejò owó wọlé. كم ليلة باتت. ó yá yá. بثقلك تشتكي. torí pé kò sáǹgbó ní ẹ̀yẹ ẹyọ lónìí kìtì ní ìgbà àṣìrábà náà lọ lẹ́nu. تغني جياء èwo lẹ́yẹ ẹyọ. أنة وزفير. تغني جياء أنة وزفير. ó kù àdìsí méjì tí mo fẹ́ ké o mẹ́rin mo ní ké o tí ń fi jòkó ẹ̀ yòǹbá níbi dáadáa bó o lọ wé. فكم ليلة جاءت. Ànábì Muhammad صلى الله عليه وسلم. ó ní inna Allah ta'ala yusikum bi abaikum. الله أكبر. Ànábì ló dọwọ́ yín o ẹ má fi bàbá yín ṣeré o. bàbá rẹ ò ṣe gbàsùn kó fẹ́ ya rẹ̀ ètò ṣe náà tó tíyà rẹ̀ ò bá rẹ̀ ní fẹ́ yóò ṣẹ̀sìn. ó ní bàbá yín dọwọ́ yín o ṣé ẹ tẹ̀lé mi mọ́ ẹ máa ní ìyá ni wúrà bàbá náà dáa bàbá náà ní díngí ẹ máa sọ sọkúsọ ní ọmú ìyá dùn àwọn ìyá bá náà dùn. فكم ليلة جاءت. abẹ́ bàbá mi dùn báyìí bí mo ṣe rí ni. فأتتك أوتها. ẹ máa sọ sọkúsọ ọmú ìyá dùn
àwọn ẹ̀bà náà dùn. ومن ثريها شرب لديك نمير. mo ti ń sọ látàárọ̀ nísìn mo bá ṣèlú tí wọ́n wò mí pé ọtún bẹ̀rẹ̀ nísìn àtún bẹ̀rẹ̀ fàáfàá bíi tinú àwẹ̀. وكم ليلة kábíyèsí ni máa dálẹ̀ àbí wọ́n dálẹ̀ lónìí wọ́n ti dálẹ̀. جاءت فأعطتك قوتها. ẹ máa wo ànábì bó bá ṣèlú ẹni upper hand lónìí. onínú ńlá yusikum bi abaikum wa yusikum bi ummahatikum bi ummahatikum bi ummahatikum. صلى الله عليه وسلم. ẹ̀ẹ̀mẹ́ta ló dákọ̀ yá. olólùwà ní ẹsẹ̀ dáadáa sí bàbá yín wá dákẹ́ ìyá yín o ìyá yín o ìyá yín o. ẹni kí n mú di wá ẹ dá mi lóhùn. gbogbo ọ̀nà tóbi nígbà tọ́ ọmọ ẹ̀gbin ni. Allahu Akbar. gbogbo tí alátòkèdélẹ̀ fàájì ni. bọ́ọ̀bù àyàn pẹ́ẹ́dà fómi fàájì ni. akànlóbi ń gbádùn ni ìgbádùn kí ni ìgbádùn tó ní wàhálà nù. ìwọ tó rí bí ìgàngó ìtọ́ bá sùn lómi láàrin wákàtí kan kò ní gbádùn arómọ̀ọ́rọ́ ni. inú rẹ̀ sì mọ̀ọ́dún ọ̀tún máa kàn nígbò alájà alájà lọ́ọ́ máa fún un ní ẹ̀dùtùmọ́lẹ̀ẹ́lẹ̀ lọ́ọ́ máa fún un ní ìṣẹ́ torí pé ọ̀fẹ́ discharge báwo a máa lánàkú nàbí ìwéèrè. kábíyèsí bí ummahatikum ẹlẹ́ẹ̀kejì tó bá lóyún tán sáà máa ran obìnrin lóyún ni ẹ̀yọ́ ọkùnrin ẹ̀ tẹ̀lé mi sáà lè ran obìnrin lóyún. a lè ràn wọ́n. a lè ràn wọ́n. ẹni kìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. naam. ìjọ tóbi ní bàbá bí ọmọ ibi jáde kìámọ̀ ni. tó bá rí bẹ́ẹ̀ bí ummahatikum. ànábì ló sọ o. sallallahu alayhi wa sallam. àtẹ̀gbẹ́ ní tẹ́ ẹ ṣe yìí ẹ tẹ̀lé ọ̀rọ̀ ànábì. sallallahu alayhi wa sallam. ṣé mo lè mú kẹta wá. naam. wọn ò dá mi lóhùn. ànábì ò tí ì parí èyí o. ó wá ní yusikum bil akrabi fal akrab. olówó àdánwò yẹn ṣe dáadáa sáà tó súnmọ́ yín ibi tí àyàn ọmọ ìyá ti kọjá nù. olówó tí ò bá da fún àti ń tẹ̀lé olórí ibú ni. níjọba wa bí kábíyèsí àwọn ọ̀rẹ́ ni wọ́n ń gbé àga àwọn ọ̀rẹ́ àwọn mílíọ̀nìà àwọn ni wọ́n ń to àga àwọn ni wọ́n dúró táwọn ti ń tẹ kínní níjọ́ náà lọ. èyí ṣe tán olówó tó wá kanra ṣèbáyé rẹ ti dáa. olówó tí bá ń kanra olòfò ni ṣèbó ló sì ní máa kanra tá ní òrò ń jẹjẹ ọtún yóò tàn tó ń ṣe bí ìwèrè sọ fẹ́ dolo sí ni. ọwọ́ aláyọ̀ ọ̀pá wọn lẹ́rìn kábíyèsí kọjá ń bí eyín o. bàbá ní ẹgbọ́njẹ èèyàn méjìlá wá ẹ̀yin mẹ́ta lẹ́jọ̀kọ́ ká tó jẹ́ tàn yókù òde bí wọ́n sì rí àmọ̀ pín tọrọ. alákọ̀wé òsì wo ni ọ́ búrẹ́dì slice méjì lọ́wọ́ gbé sórí tébù ọ̀rọ̀ onú pọ́ọ̀tún lálejò ni a cup of tea just one cup one cup oríire ò pé ilẹ̀ Yorùbá lọ sí one cup lọ kú bí tí wọ́n bá tọ̀ ń gbé lọ bó lọ wí jèrè. fakamu laylati ja'at. just one cup. fa'atatika qutaha. kábíyèsí bàbá bá yín jẹun ọmọ wọ̀nyí wọ́n máa ń ṣàdúrà káwé òde ni bàbá òní wọ́n ní ṣé ẹni tó fẹ́ràn tí ní ọmọ mi ni bàbá ìwọ lọ máa mu tí ẹgbẹ́ kẹ́ẹ̀kì kan fún un máa kó ọ̀hún àtúkọ́ máa mú tán ó dáa jọ ilẹ̀ mẹ́fà tọ́ba tó àjọ ilẹ̀ mẹ́fà mú kùnú lé wá. kí ló fà á olówó tí wọn bá ti yó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ igi rẹ̀ ò lè kó la. kábíyèsí sà gbà tí mò ń kọ́ láìbírì mi àwa kọ wa mẹ́hẹ̀ ní nìkan náà ọmọ ìyá olóríire gbọ́dọ̀ àákọ pẹ̀lú ògo Ọlọ́run ó wá fowó rán ọmọ sí mi ìyá mi ò já kòwé wò olórí ibú ìyá ni yóò kí ni ha ọ̀rọ̀ wo ni ilé sọ mọ́ màmá wa fóònù wa dé bàmá ní ọ̀rẹ́ rẹ ní fún ọ ń rojú jíjà ń bẹ wọ́n ṣe bóyá ní 2,800 ẹni tí ẹ fi rán ló jí ń bẹ ẹni tí ó fún yàn ló fún yàn lówó tó kéré bá ó jí ń bẹ ni ẹjẹ tó sàṣírí kan fún ẹni kí ni ìwọ tó o bá lò òde tí a bá ná ọ lówó lóde tí a bá bọ̀ ọ̀ka ó tó bá fi lè ráìm tí ò lé tí ò ní ẹni tó kà jí ń bẹ ni 60,000 wá pé owó ara ẹ̀
kò dín kò lé olè lẹ́ni ó ka owó mú dáadáa ó dín bẹ́ẹ̀ ni owó tí a bá mọ̀ yẹn lóde ò lè ráì. bí wàá sí báyà kó mọ ya báyìí tí a bá yẹ ka owó mi lé tó bá yẹ lé pé ní ẹ wá èrò lẹ dín bẹ́ẹ̀ torí pé jàjẹ́ náà mi wọn ò ká wọ́n ń fún abáyìí ni ọ̀sùn wa lè pé iye rẹ̀ ó wà ní kódà 50,000 lágbá ó lè ní ọ́ ó yẹ kó lé àbí kó dín. wọn ò dá mọ́ o màmá ẹ̀sán nu níjọ́ tí a ń rán yín sí a ẹ̀ kóró ojú pé wọ́n bá wà mí náwó rẹ tán ẹ̀yìn kanra ẹ̀yìn ṣèyá tí ń gbé tí kú ò níwájú àlejò ọmọ rẹ̀ ẹ̀sán wa dé ẹnìkan wá ní kinní kan ṣe kinní kan kí ni ìyá tiẹ̀ dá lájọ. فكم ليلة جاءت àdìsí ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ ké anabi Muhammad صلى الله عليه وسلم فأعطتك قوتها. ẹ jọ ẹ ti ń pa owó ń bẹ̀ yẹn o a sì ti fún yín lásìkò ẹni bá ti léètì ó léètì náà. ومن ثديها شربا. ọkùnrin náà ń délé anabi Muhammad صلى الله عليه وسلم. fasami'tuhu mo wá gbọ́ tí anabi ń sọ báyìí kí ni anabi sọ yadul mu'til uliya ẹni tí bá máa fún yẹn ní nǹkan tí máa tọrẹ báyìí ọwọ́ rẹ̀ ò ní kú òlókè. Allah. ẹ ti pọ́ lọ́n tóbi. Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ dùn mọ́ mi òkè lọ́wọ́ yín wà mọ̀mọ́ ẹ ní báwo ẹ bá dé kọ́ ọmọ yẹn tó gbé nǹkan ránṣẹ́ làwọn afáyọ̀ ti dunnú ṣé bẹ́ẹ̀ kọ́ náà ìbí òkèlè yín ò máa pọ́n bẹ́ẹ̀ ni bí ò bá rí bẹ́ẹ̀ ẹ sọ máàmù tó rí bẹ́ẹ̀ lọ́fà ẹ jáde kí wọ́n rí kábíyèsí owó oṣù kò dín rí owó oṣù yẹn ń gbà tó ju tẹni tó ní PhD lọ tó sẹ́gbọ́n wọ́n ní kò ní bàjẹ́ fún yín bí Ramadan bá dé àwọn máa ń sùn ni wọ́n ní àwọn ó gbédé ẹ̀yin lè ń bá wí àwọn àkàndá ti kún ta ilé yóò tí ì dé ẹran ti mojú ilé kan tó pa èmi lójú orí bẹ́ẹ̀ ẹni tí bá ń tọrẹ òkè lọ́wọ́ rí ò máa wà kábíyèsí ń tẹ̀bí ṣe é lé tẹ̀bí ṣe é pajẹ bẹ́ẹ̀ bá tọrẹ ẹ̀yin náà ìgbádùn náà. ومن ثديها شربا. àlejò wa ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. صلى الله عليه وسلم. ó tún bá rí bẹ́ẹ̀. من ثديها شربا. لديك نمير ومن ثديها kábíyèsí ni. شرب لديك نمير. bàbá ti mọ gbogbo sísítẹ̀mù mi láyé wọ́n ní kí mo rush wọ́n ní farabalẹ̀ no rush. ojú yín ni máa wo sọ̀rọ̀ tẹ́yìn bá máa wọ èèyàn kò ní ọ̀tí ẹ̀ gbàtí àti mọ̀ pé ẹ fẹ́ travel mo ti program mo ti kìbọnú ara wọn lẹ́ẹ̀kan ní bàbá ní tupalẹ̀ mọ́ kìbọnú ara wọn. ànábì wa nígbà tọ́wọ́ rẹ wà lókè. sallallahu alayhi wa sallam. ẹ sì yòǹbó rẹ. sallallahu alayhi wa sallam. ó wá ní umaka. ọwọ́ rẹ tó wà lókè lọ fi nù yá rẹ la ẹ mọ̀ túmọ̀ rẹ̀ kó ràn án la báyìí kó mọ̀ pé ayé ọmọ ní ń jẹ ẹ sì yòǹbó ànábì ayé ọmọ ní ń ṣe kí ni ń jẹ tó mọ àbá. Allahu akbar. tó a bá sì yẹn tán rántí bàbá rẹ bàbá ti kú nísìnyí àbí ń gbà ni ọkọ mọ̀mọ́ ti kú àbí ẹ̀yin lọ́kọ tẹ́ ẹ kú nísìnyí ẹ mọ̀ tí wọ́n banújẹ́ o. àwọn ọmọ tí a bá ń jà tí àwọn bá ń sunkún àwọn náà ń sunkún lórí ọmọ o. ha kọ bó ti rí mo sọ ni ìyá rẹ wá ń kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ẹ jí ó tán ní òní tán wàhálà rẹ òní tán nù èmi ni ha ẹ sì ń ṣe ha iná wo ni ń gbé ọ ha. kábíyèsí ẹnìkan bẹ tó kọjá yẹ tó ọ̀la ni tó wú ikú sí mi tó kọjá yẹ
àwa dòde wọn á fàdúrà lọ wọn á ń sunkún 4:30 lórí ti dọ́dọ̀ màmí mo bá rí wọn bá dé kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ pé kí ló dé níwò yìí ó wá gọ sẹ́yìn wọn báyìí wọn ni màmí èmi ló dé mo ti rí ọ ìyá rẹ ti tán náà nù ọ ti lọ bẹ́ẹ̀ tó yẹ kó lọ bá mo ti sọ pọ́dún kan lọ fi ní pínwó òde ńlẹ̀ wọ́n tẹnu rẹ gbọ́rọ̀ tẹ́wọ̀n pìtẹ́ ní ó ga bẹ́ẹ̀ bá ti ga tẹ́ kò sí pìtẹ́ mọ́ òfò lọ́ọ̀bà kú bá wọn ó ní ọmọ pín nísìn ń máa sunkún tẹ̀lé ìyá rẹ̀ ńgbà kan tí wọ́n á tún sun dìsìn. jàmọ́ tẹ̀lé mi ó ní ẹ wá rántí bàbá yín à á celebrate bàbá yín lónìí à á sì kúlù aláwọ̀ fún wọn ni a gbọ́dọ̀ má tọrọ because àwọn lọ́kọ̀ ọ̀yá àwọn ládé orí wọn táyé wọn fi dá a báyìí. أوجب الواجبات إكرام أمي. bàbá ṣèlú ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe fẹ́. إن أمي. ó tún mọ uktak. ẹ̀ka ẹ̀ ọwọ́ lówó lọ́wọ́ ọwọ́ rẹ̀ wà lókè láti ọmọ ìyá rẹ̀ lóbìnrin empower wọn mọ́jọ́ ọmọ ṣàṣàwó ká. bàbá wa chief aṣíwájú of our land. Allahu Akbar. Alhaj Sheikh. Sheikh Tajuddin Salahuddin Owóyẹmí sẹ́ẹ̀rí 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 sọ́ọ̀rí o àwọn èèyàn nù o sọ́ọ̀rí. Inna ummi ahaqqu bi ikrami. Ní tí mo ní sọ́ọ̀rí àwọn tí wọ́n lè ra yẹn pa jẹ́ omi ẹ̀ tí ń kí ọ lọ́fà. Allahu Akbar. àwọn ọlọ́bàdé ọ̀nàmẹ́mẹ́mẹ́mẹ́ ló nà rókì ìwọ́n táyé rẹ̀ ò dáa ọlọ́mọdé lóru ayé òsì tí wọ́n ń lò àti ń ṣe àmì tí lọ lé ní. Inna ummi. bàbá ibi tí mo dé. Na'am. Yadul mu'ti. Yadul mu'ti al-ulya. Yakumullah. ẹ tí wọ́n máa tọrẹ wọn lọ́wọ́ rẹ̀ ò ní wálẹ̀ láíláí. Masha Allah. òkè ni ó wà. àwọn anítọ̀ bá níláárí fọwọ́ nù yá rẹ̀ la yóò mọ̀ pé ń bímọ. finú bàbá rẹ̀ la finú ọmọ ìyá rẹ̀ la. ìwọ ń pààrà Mẹ́kà lọ́dọọdún lẹ́yìn rẹ̀ kò sí ìrìn rẹ̀ tó tún fẹ́yìn tí ẹrẹ́ yín Mẹ́kà ń bẹ ọ káàbọ̀ káàbọ̀ ògbè ọ́. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ń bẹ̀ ohun tẹ́ gbóhùnsókè ẹ̀ nípa rẹ̀. àwọn ọmọ ìyá rẹ̀ kódà tẹ́ bá jí arúgún sí ẹ mọ́ bùkátà rẹ̀ máa fún ọ lóúnjẹ lọ. Ọlọ́ọ̀ni kò rí olówó ẹnìkan ò lè sẹ́nìkan di olówó kódà bá gbìyànjú rẹ̀ kádàrá ó jà lórí wa. Allahu Akbar. ìyí bá yan orí òsì ọ̀dà lókòwò yóò mọ̀ tòsí lọ ni tó bá rí bẹ́ẹ̀ máa ra sọ̀bọ̀ lọ́rùn kó sájọ́ yẹn kó máa fi ọ́ pó pé èmi lọ́mọ àbúrò lágbájá ó ti dá a bá náà. Yakumullah. máa fún sálárì kó ọmọ rẹ sọ́dọ̀ tó ń bá ya màálù sí bá tọ́ ọmọ rẹ kó yàn bọ́mọ rẹ bá ti lè yàn tó bá dọjọ́ alẹ́ kò ní tọrọ jẹ. Allah. wọn ò tẹ̀lé mi o. Àgbọ́yé. tẹ́ ẹ bá rí olówó tí ò ṣe páà fún mọ̀lẹ́bí tí ò tọ́mọ ẹ̀gbọ́n tí ò tọ́mọ àbúrò ọlọ́nkẹ́ni kò gẹ́. àbúrò rẹ tó yan orí òsì kádàrá ni kò sẹ́ni tí ò fẹ́ rí kó dáa fún àkọọ́lẹ̀ ní bólúkálùkù káàkiri ayé. wọ́n ní túmọ̀ àhàk àwọn àbúrò ẹ̀ lọ́kùnrin fún ọmọ ra báwo tí wọ́n bá ṣe fún ọ tó dùn ọ́ èèyàn lèyìn ọmọ jẹ́ wọ́n mọ̀ bú ọ lẹ́yìn ọ sì máa gbọ́. bá a bá lọ ọkọ̀ díẹ̀ fọ́dún kan pé fábúrò rẹ kó nu ṣe pàkọ́lù ké sínú ẹ yóò wá kọ́ síbi kíní rẹ ọ̀lẹ́ ẹ̀gbọ́n yín náà tó. ẹnìkan bẹ́ẹ̀ nù àbúrò mi bí kò gbọ́dọ̀ fojú kan bàtà mi tuntun dókèjì ní òkò tó bá ti wá kí mi lókè yóò àmọ́ wọlé wíríwírí èmi lọ tún fẹ́ kó o. ìgbà tí màá ka bàtà mi méjì tí ń dín bẹ màá náà wọlé jiyàn lágbájá ìwọ lọ kó ń bẹ ẹ̀mí tí wọ́n fa ẹ̀sìn gbọ́dọ̀ wọ́n tí mo wọ̀ mọ́ olófà lùbáríkà sí ọwọ́ gbé tiẹ̀ ń tẹ̀lé mi kánà kò tó níyì pé mo léèyàn lẹ́yìn wọn ò tẹ̀lé mi o
ànábì wa ti parí ẹ̀. sallallahu ó ní fa alaihi adnaka thumma adnaka. Allah. ó wá kún ọ tó bá tún súnmọ́ ọ àwọn ọ̀rẹ́ rẹ ti ń tẹ̀lé ọ ká má ń di ọmọ dáná wọ nìkan mọ́ òfò lọ́fíìsì yẹn. àwọn ọ̀rẹ́ wa jòkó tí ẹ wá dúró ń jẹ alẹ́ ìyàwó rẹ ti gbófè tó bá ti ní. 1 person. ìyàwó wa pè é ẹni phone call ìyàwó rẹ ti gbófè rẹ látó bá pa lórí yàrá ṣé fóònù náà ló pa lórí yóò bá wúkọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o fóònù pa lórí kọ́ kábíyèsí ìta kọ́ lára yín pọ̀ ọ̀rẹ́ títa pọ̀ bàbá wa aṣíwájú of the source a lọ ṣèyàwó kan lẹ́kọ̀ọ́ wọ́n bá fi á sí hòtẹ́ẹ̀lì wọn ẹ mọ̀ rántí nísìn gan ni kò tí mo kó lọ nígbà ní ká máa jẹ ká máa ṣe sákàǹtì wọn wọ́n sì jẹ oúnjẹ tó lé ní 1 million tẹ́lẹ̀ bá débẹ̀ yóò pọn abọ́kún wọn ni ìlú wo lẹ ti wà mọ́ni mẹ́wọ̀rí ọ̀fà ni àwọn máa jẹ yín nílùú wa kábíyèsí àwa wù wá pé ìlú wo ni ẹ ti wà mọ́ni mẹ́wọ̀rí ẹnìkan wá ní sẹ́yìn mọ́ ètò ẹ ti jẹ mọ́ látúwájú ọ̀sán bí ẹ bá tó wá bá ní ẹ ti sọ fún ọmọ yín pé lẹ́yìn bí ẹ sùn ilé ẹ má jẹun wèrè yẹn jẹ mọ́ o mo lọ rí jèrè. inna ummi ahaqqu bil kirami. birrul walidayn. kábíyèsí àlìjẹ́nà ń bẹ láyé o ọlọ́run jẹ́ àjọ wọ́. àmín. sí àmì ó sì dùn mí. àáfàá kan ní í ṣe wáàsí olódọ̀rùn ká tó wà àlìjẹ́nà ọmọ kan láàlè wọ́ látàyè. ni wọ́n á bí àáfàá olùtọ́ àdìjọ́ méje wá sọ pé àlìjẹ́nà wà fún mi ọmọ yẹn wá ń dààmú. ó wá àdìjọ́ kẹfà kóró oorun sùn. ìyá rẹ ní kí lọ sí olóhùn dáràn ni ó ń fẹnu pa ni òun láàlè wà àlìjẹ́nà látàyè ìyá rẹ níbẹ̀ ni ọ ti wọ̀. jọ́kèjé bá pé àáfàá lọ báwò ọmọ bá jáde kùránì jẹ́nà mú wá mọ̀mọ́ ìyá rẹ bá jáde ìyá àgbàlagbà ó láti jẹ́nà ló dé yìí ó bá ṣe ẹsẹ̀ báyìí ó ní bu yẹpẹ bẹ yẹpẹ jẹ́nà ló bù. Allah. wọ́n ní kí ló dé ó lánàbì ní àlìjẹ́nà ọmọ abẹ́ ẹsẹ̀ ìyá rẹ ló wà gbàtọ́ ti bu yẹpẹ ẹsẹ̀ mi àlìjẹ́nà náà lọ ti wọ̀. awjabul wajibati ikramu ummi. ẹni ó kọ́rò yìí fún ìyá rẹ̀ ẹlòmíì ọmọ ibi tí ó kọ́ sí tí ó máa gbowó lóṣooṣù ìwọ ní ìyá rẹ̀ dàgbà kò lè wọṣọ ṣébi kó wá kúnú àkísà ni yóò máa fi nulẹ̀ tí ò bá wọ̀ ọ́. inna ummi ẹ kú oríire yìí. ahaqqu bil gbogbo láti náà tọrọ ọlọ́run lè kẹ́yà mi sí. àmín. ẹ ṣe àmín. àmín. inna ummi. ẹ̀yin títí ti kú ẹ lọ kọ́ mọ́ṣáláṣí ló kọ́ wọn ni gbogbo lára tí bá gbà mẹ́ gbogbo yá mi ẹ sì kọ́ kó fáìn ẹ má kọ́ bí tí a máa ń lo ẹ̀rọ ata nínú rẹ o ẹ̀rọ jùmọ̀ bíi 10 million 20 million kọ́ mọ́ṣáláṣí ta ló ní mo ní ìmọ̀ ìlú kọ̀ yá mi bàbá mi ládàá rẹ kó máa bá wọn. ahaqqu bil ikrami. àwọn táwọn kó mọ́tò 40 million mọ́tò 50 million aláwo ni wa tá a lè ṣe nǹkan 10 million fóbi wa. hamala thiqlan wa min. ẹni bá yóò bá níbi ọ̀nà sọ̀kò. ardatini. kábíyèsí. ila wani fitami. tòbí nìyẹn. ìṣẹ́jú 5 ọ̀rọ̀ ẹ̀san. gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kábíyèsí ẹ̀san ni ipò tẹ́ ẹ dé ẹ̀san ni ọlọ́run lòun ò bímọ ṣùgbọ́n ẹ̀san ń bẹ fún un. tẹ́ ẹ bá rẹ̀ ń tó pa akodi ayé ọmọ ọlọ́mọ ọmọ rẹ̀ ní lọ straight ayé rẹ̀ ní smooth. kábíyèsí. wàlífà kulla salihatin ata. ibi tẹ́mi ó jókòó oríire màmá níjọ́ tí wọ́n ń kó náà ọmọ wọn ò fi igi tó lè fi kù. Allah. ṣe dáadáa sọmọ ọlọ́mọ tó pọ̀ ọlọ́run lọ́mọ yín náà mọ èèyàn lọ. wasayyatin. ẹ̀yin tẹ́ ẹ kún bí nǹkan mẹ́ta ni ìjọba èèyàn sóríire tó lẹ́sàn burúkú nù. jẹ́mẹ́ ní kíni suktul qada
ẹni tí wọ́n ti máa bínú àkọọ́lẹ̀ ọmọ ọlọ́mọ ọmọ rẹ̀ ò níyàn. Kábíyèsí bàbá tí wọ́n bí sẹ́rẹ̀ tí ń jáná sí lọ́wọ́ ẹ̀ níjọ́ tán ọmọ yín tí àwọn ọmọ wọn ṣe wòlímọ̀ òun ló kọ́ ọ ní kéwù ní station road. Bàbá wa ní àáfà ẹ lọ́ máa wá iṣu wa lóko ẹ lọ́ máa kó nǹkan wá bàbá wọn wá kó wa òun ló kọ́ kéwù ìbí mo gbá kéwù fún ẹ n tí ń rà lọ́lọ́run fún ẹ bàbá yín ìbínú èèyàn ìwọ́tọ̀ ní láárí bíyà rẹ tí ò bá ti yàn jẹ́ rí tó bá ti bá ti yàn jẹ́ ẹ̀san ló ké lórí rẹ̀. Wa alifa kulla salihatin ataha. Màmá níjọ́ tẹ̀ ń káàkiri bàtọ́mọ ọlọ́mọ jẹ́ ẹ̀sọ́ lọ́jọ́ orí yín tọ́mọ kọ̀ọ̀rù lè fún tọ́mọ gan rí sùn. Ilé ìlànà sọ̀fà tẹ̀bádé olú èmbó ẹ bá kọ̀ gan wọ́n kà sára sí tọ́ra àwọnú rẹ̀ ó wà nílẹ̀ bí yẹ̀pẹ̀. Wa sayyi'atin. Tí ẹ bá sì já láburú ẹ kọjú síbí ẹ̀yin tí a ní láárí kábíyèsí bàbá tí wọ́n tó bí yín ẹ bẹ́ẹ̀ bínú o ọ̀rọ̀ ló lọ ọbẹ̀ o. Bàbá tó bí wọn àgbà wọ́n ní oko oṣù tí gbogbo òlu lè jẹ tán tó lè bá wọ oko oṣù bàbá ìṣúwọ̀ yìí tí wọ́n bá mú ọ̀nà apẹ̀rẹ̀ mẹ́wàá náà ló gbélé wa nà ebi ń pa ni wa mẹ́wàá sí ẹ bẹ́ẹ̀ bínú wọ́n wà ní wa mẹ́wàá sí ìyẹn jísù ẹ̀ ń nà sílẹ̀ mi ló kó ni iṣu tẹ́mọ̀ mọ̀ ẹ jẹ tí gbogbo àwọn ọ̀yà ọ̀kẹ́rẹ́ kéèyàn ó jẹ́ tẹ́mi lọ́rùn ó dá wa mẹ́wàá sí tó bá tán tún wá wà mí kábíyèsí sẹ́sìn wá dé lónìí. Màmá ni ń bá sọ̀rọ̀ ń tẹ́ ẹsẹ̀ tó fi yẹ ẹ báyìí ẹ má dẹ́kun ẹ kó yàn mọ́ra ni gbogbo mi tẹ́ ẹ kó mọ́ra èmi ò jọ yín ìgbà tó dọ̀dọ̀ yín ni ò sagídí ni ò jà mọ́ ní wọ́n fẹjọ́ mi sùn yá ẹ dákun kálukú wa ń rọ̀ tẹ́ ẹ fi darí obìnrin tó pọ̀ tó báyìí ẹ lè darí gbogbo ayé tẹ́ ẹ tó jòkó ta ẹ bá ń gẹ̀yàn lẹ́ẹ̀kan nígbà tí ló bá sùn ọ̀ní mímọ́ ẹ rí ẹ̀rẹ́gẹ̀dẹ̀ níbo lọ wí jèrè. Wa alifa kulla salihatin ataha. Kábíyèsí pé bẹ́ẹ̀ máa ní. Kábíyèsí o. Àwọn alẹ́ débi ayé yẹn ẹ lálùbáríkà sàkátà tóbi yín yọ ẹ̀yin lọ́lọ́ ń kó fún. Bàbá wa ní aṣáájú gbogbo wa síbẹ̀ kọ́ Chief Sheikh Tajudeen mo fi ṣéwù kó kọ yín ẹ mọ̀ gbọ́ di ẹni tó dábàá wúyè ṣéwù ẹ mọ̀ gbọ́ ẹni tó dábàá wúyè. Ṣé ẹ gbọ́ ìyá ti gbà á níta bó o lọ rí jèrè. Wa sayyi'atin. ẹ gbọ́dì rẹ̀. Janaha fil kitabi. Bẹ́ẹ̀ tí kí kábíyèsí ọlọ́fà kò gan lára yín àti pọ́n wọn lé níbi tẹ́ ẹ dé dúró láyé ẹnìkan wá ń bẹ ó ṣẹ̀jẹ̀ kánsẹ́lọ̀ tó wo oṣù rẹ̀ ò tó jẹun ó wá ní àwa là ń darí ayé níbo ìwọ tíyàwó ò ní bọ̀ mi lọ ń darí tá a bá sọ gbèsè tó jẹ ìyàwó rẹ̀ tó fi kú ọ̀ lé sọ́tàn my lord fẹ́ kí kábíyèsí wọn kúnlẹ̀ ni ọmọ bàtọ́ bá wọn bí tó bá ní ìgbéraga kó lọ pọ́kẹ́tì ẹ̀ kó lè bá kú dáadáa. Ẹlẹ́ẹ̀kejì Naam. tí ìmú kọ́mi èèyàn yàn jẹ́mọ́ ẹ̀ ní kíni dá mi lóhùn búkúlù anyakuna bàkìlà bẹ́ẹ̀ bá tilẹ̀ ńlá àwọn ọmọ rẹ̀ ò lè yàn ẹni kíni di bàbá rẹ̀ kò dájọ́ ọmọ ò lè ṣe kíni ò lè kájọ. Kódà èyí tó ọmọ rẹ̀ ó tún jẹ lọ́jọ́ alẹ́ ọtí jẹ́pọ̀ tó rọ̀ láàrún láàrún ni ẹ̀san ni ń sọ màmá gbọ́ gbogbo obìnrin ètí ẹ̀fun níbòrí bí Ramadan abadá ti pàpà àwọn gbà nǹkan sínú sẹ̀mó gbogbo nǹkan ẹ̀ wá ń tọrẹ ọ̀rẹ́ tẹ̀ ń ta ni ilé yìí ò ní pa yín. Àmín. Gbogbo ẹ̀sọ́ tún wà ń bẹ olóòní kọjú ìjà wọn sí. Àmín. Ìbá tí wá ṣe táìsì wọ́n pàyà wọn olóòní jí ó ṣẹlẹ̀. Àmín. Alifa kulla salihatin ataha. Ẹni kí lẹ́lẹ́ kẹta kí n jòkó. Naam. Sẹ́yìn ó gba ẹ̀san rẹ̀ ẹ̀san tí ó sì dáa ni. Ẹ gbọ́. Naam. Al-Kufran
kéèyàn ṣàìmọ̀ oore sẹ́ni tó bá ṣe dáadáa sí tẹ́ bá fún ní 20 billion òsì ni ó pa ẹni torí kíni mílíọ̀nù nìyẹn ẹni tó sọ̀rọ̀ fún ọ sọ àbí akápò central mosque nu tẹ́ bá lọ lẹ mú mọ̀pọ̀ mẹ́rin lọ. وسيئة màmá ẹ ṣàìmoore sọ́lọ̀ ni gbàkábíyèsí ọlọ́fà ayọ̀ nísìn ẹ wá ń jó ẹ ti jó kẹ́yìn nísìn ilẹ̀ ta sí ẹ wá ń ẹlòmíì ò sojúmọ́ mú ni inú rẹ̀ dùn sẹ́ni tó bá sóore fún un bá a ṣe pọ̀ tó ń bí àbá àná 20 billion ìjókòó ọlọ́fà jùlọ ọlọ́fà ń bẹ lórí ìjókòó ó ju 1000 billion lọ ẹni torí kí ni gbogbo òlu ló ti jókòó ẹni tí ò bá wá lọ́fà sọmọ ọ̀fà sáni ọ ọlọ́fà ti débi àti rí ọ sàlámà lẹ́kùn. وألف ọlọ́tún wa pọ́n alẹ́ àtúndí chief aṣáájú of a land àtúndí chief imam of وألف grand imam of Ọ̀fà land. كل صالحة أتاها. àwọn tó jókòó ìmọ̀ tí wọ́n ní chief imam kìnnìkan ẹ̀ máa mú fún yín grand imam. وسيئة imam of all imams. جناها في كتابي. ọtí bàbá wa fàájì ẹ tẹ̀lé mi ni. kábíyèsí o. bàbá ṣèlú tó nìba lọ́kùnrin àti lóbìnrin ìlú ti pé ìyálọ́jà wa nì ọba àmà ta pákó ọba àmà ta gi ọba àmà ta gbogbo kọ́mìnì nì ìyálọ́jà ọba àmà ta kúlí aláta ọba àmà ta dóńkùà. ààrẹ ọba ṣèlú náà tún wà mẹ́yẹn fa kí ló jẹ́ orí bẹ́ẹ̀ wọ̀n mọ́ ọmọ yín ò tẹ̀lẹ̀ lójú bí ti ń jòkó nù ẹ̀yin ọmọ ìyá ẹni náà ilé lẹ́kọ́ tó dáa báyìí o tá a bá kọ́lé tó bá fà ìdùnnú là á fi lò ó ẹ má jẹ́nu ìyá ẹ ó bàjẹ́ o ẹ gbọ́dọ̀ já o ẹ gbọ́dọ̀ síra yín gbọ́ o ẹni bá síra yín gbọ́ kó jìnnà ẹ lè jọra yín o lórí igi ọsàn láti kankan tí ó korò ìkan ó dùn ìkan ò ní dùn ìkan ó tẹ́ ìkan ò ní tẹ́ ẹ kàn gbanú ìyá jáde ìwà yín ò lè jọra yín o ẹ mánéjì ara yín ni. ibi tẹ́mi ó jókòó ni káwá ṣàdúà. وألف صالحة أتاها وسيئة جناها في الكتاب. لأمك حق لو علمت كثيرا كثيرك يا هذا لديها يسير. mama pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní masare ọmọ ẹ̀ ṣe àmì. àmín. chief ìyá àdínní of Ọ̀fà land of Ibolo kingdom. àwọn nísà bàbá aṣáájú bẹ́ẹ̀ ni ẹ dákun sẹ́yìn ẹ̀ tó yà àdínní ẹ wò jọ wọn níta àáfàá mi tó bá ilé nírú ìjọ méjìlá ó ti lóyún. yóò mọ kùlùbọ̀ dín wọn ní dáàmì náà jùlọ lọ wí jẹrẹ. omi kà á kọ́ láwọn àlìmọ́ta kàfíràn. yóò ti lọ́fíìsì wèrè kẹlẹ́gẹ̀ẹ́ mọ́ṣáláṣí àdísá ìdá àfẹ́rin alọ́rọ̀ àjìyà ìpàdé lẹ́yìn ìsìn. láwọn àlìmọ́ta kàfíràn. a máa mú ọ síkún. kàfírù kàyà hàlà. wọ́n ní mo dáṣẹ́ rí afáfá kan jò ní bẹ́ẹ̀ ni ó bóbìnrin lò pọ̀ nínú mọ́ṣáláṣí ni. bẹ́ẹ̀ ni. àwọn amẹ́jọ rẹ̀ wá nínú mọ́ṣáláṣí ọlọ́run wá kún ọ lóorun ó sùn lọ àlè náà sùn lọ. ọlọ́run lẹ́ẹ̀ni jí arọ́wà sínú àwọn adé kò wá pèrún ó wá lọ jíyàn bíi 15 àwọn abọ́n ìyá kata. ẹ̀yin tẹ́ wàá ń bí ilẹ̀ ń gbọ́ ẹ̀yin tẹ́ fẹ́ tún ayé ṣe tójú yín sẹ́nà mọ́bìnrin lómi bẹ́ẹ̀ bá dára ẹ̀yin ní òwà bá bẹ́ẹ̀ bá dáta lẹ́ lọ́ba. ẹ̀yin pọ́lọ́hùn ní tójú yín dájọ́ ara ayé irọ́ lẹ́pa o ìjọ́lẹ̀ kìí àmọ̀ gbangba ta lọ́lọ́hùn ó dájọ́ ẹni tí ó pèsè kọ̀rọ̀ sí ẹ̀jẹ̀ fòóyà. màmá wa kún ọjọ́ àlùbáríkà wa ń ṣẹlẹ̀ àwa ń pọ̀ sí ẹ rí ẹ̀ ń tà ní wọ́n tó lù ú tẹ̀ ìwà kan lẹ́ fi kún ọjọ́ màmá ẹ yá kàtá ni kálukú ti gbalẹ̀ ọkọ rẹ lọ. kàmúlẹ̀ ìlà tí ń bá ta. ẹ̀yin àbá tẹ̀ ń kọ́ wọn ní màmá láfaradà tó pọ̀
ṣèbí kan sẹ́ńjọ́ ní màmá wọ́n ní ìyàfẹ́ múnú ẹ̀ sọ́nbẹ bí mo ṣe dé mo bá kí àwàdà mọ́lẹ̀ ṣẹ̀kọ́ mi lọ́kọ́ yẹn tí mo kù láyé dáàdì màmá ló dáná mo lọ ní mo ti forí jì. mo náà fi lè lòbó oorun ìborí tí wọ́n lò ìborí ti tán lówó dé. bó o lọ wí. وكم ليلة باتت wọ́n rà tán yẹ́yẹ́. بثقلك تشتكي. mọ́sálásí ò tún wá gbá yàmá ní ìsìn. الله. àkọ́ wá àkọ́ tún wá ẹ lọ expand ẹ ọlọ́fun yín lágbá. آمين. تغني جاء kábíyèsí. أنة وزفير.